Ẹ̀yin èèyàn mi, ẹ máa káàbọ̀ sórí ìkànnì Yorùbá Legit Plus wa. Ẹ jọ̀ọ́ ẹ bá wa subscribe sórí YouTube channel wa. Ìròyìn tí mo mú wá ní èní ìbanilọ́kànjẹ́ gidigidi níbi tí àwọn òbí ọmọ iléèwé àtọmọ iléèwé nípínlẹ̀ Èkó ṣe na tíṣà yìí lálùbami. Wọ́n lù ú gan tó jẹ́ pé ẹ̀mí fẹ́ẹ́ bọ́ lára rẹ̀. Ní school kan leléyìí ti ṣẹlẹ̀ nípínlẹ̀ Èkó. So ẹ wo díẹ̀ lára fídíò yẹn. Ẹ jẹ́ kí n play díẹ̀ lára fídíò yìí náà fún yín. Wọ́n lu tíṣà yìí lálùbami. Ìgbà wo la tún fẹ́ jáwọ́ nu eléyìí? Ẹ wo bó ṣe ń lu tíṣà náà. Ẹ ti rí bó ṣe ń lu tíṣà náà rí. Wọ́n lù ú lálùbami. Bẹ́ẹ̀ náà ni tíṣà náà fún wọn ní ẹgba. Ẹ wo bó ti ń lù ú. Wọ́n bó ti ń lù ú. Wọ́n ti ń lù ú lálùbami. Ẹ wo bó ti ń lura wọn. Tíṣà náà ò gbà fún wọn. Bó ṣe wọnú school tó ṣe ń lù wọ́n. Ẹ wo òun lẹ̀ ń wò lójú wọn yín yẹn. Ẹ wo òun nìyẹn ti ya aṣọ mọ́ tíṣà náà lára. Wọ́n ti ya aṣọ mọ́ lára. Òun lẹ̀ ń wò yìí. Ọlọ́run jọ̀ọ́ gbà wá. Olúwa gbà wá ooo. Òun lẹ̀ ń wò yìí. Ṣé báyìí náà la ṣe máa bá a lọ nípínlẹ̀ Nàìjíríà? Ẹ wo wọn. Ẹ wo òun lẹ̀ ń wò lójú wọn yìí. Ṣùgbọ́n ṣá, ẹ jẹ́ kí fídíò yìí go viral. Kó go viral kó dé ibi tó yẹ kó dé. Òun lẹ̀ ń wò yẹn. Ẹ wo òun lẹ̀ tún wò yẹn. Àmọ́ Ọlọ́run gbà wá ní ìlú Nàìjíríà wa yìí. Ooo, òun lẹ̀ ń wò yẹn lọ́kì mọ́lẹ̀ lọ́nà. Òun nìyẹn.
ní irú ṣájà yìí available. Ó ní irú ṣájà yìí tó wà available. Èèyàn tó bá ní bí 10,500 ó lè rà lọ́wọ́ wọn. Ẹ jọ̀ọ́ ẹ bá wa patronize wọn. Nọ́mbà wọn ló wà lójú wọn fídíò yìí. Ẹ jọ̀ọ́ ẹ bá wa patronize wọn kí bá wọn rajà. So ẹ mọ̀ pé ìpolówó náà làgbo mọ̀ o. Ẹ jọ̀ọ́ ẹ bá wa patronize wọn. Ṣájà yẹn náà lẹ́ ń wò lójú wọn yìí. 10,500 ni. So bá ti fẹ́ rí wọn, tẹ bá fẹ́ patronize wọn, máa fi gbogbo ẹ̀ sí orí ojú wọn yìí, nọ́mbà tẹ máa rí jà sí. Ẹ ṣé púpọ̀. Ẹ ṣé púpọ̀. Ẹ má gbàgbé láti bá wa subscribe sórí channel. Ẹ má gbàgbé láti bá wa subscribe. Kẹ́ bá wa like, kẹ́ bá wa share. Ẹ ṣé púpọ̀. Ẹ ṣé gan ni. A dúpẹ́.